a ní oyún tí bá ń bàjẹ́ ẹ sọ fún ọkọ ẹ̀ ọkọ obìnrin ọ̀hún kó lọ wá ẹsẹ̀ wẹ́wẹ́ tí wọ́n bá ti fún omi kúrò nù ẹ̀. ọsàn wẹ́wẹ́ tó bá ti fún omi kúrò nù ẹ̀ omi nù ẹ̀. bàbá ṣé èèyàn lè ra ọsàn fún ara ẹ̀? ẹ lè rà kọ́ fún kó mo ipú mi kúrò nù ẹ̀ kó gbé sínú agbada kó wọ́ ọṣẹ dúdú kó kó sínú ẹ̀. ọṣẹ dúdú. ọmọ ọṣẹ àgànyàn yẹn kó fún sínú ẹ̀ kó kó èpo rẹ̀ sínú ẹ̀ kó jẹ ata dẹdẹ kó jó. bàbá gbọ́ yín yé dáadáa ṣé ọsàn wẹ́wẹ́ náà máa dà sínú ẹ̀ ni àbí omi ọsàn wẹ́wẹ́? irọ́ omi ẹ kọ́ èpo ẹ ní. èpo ọsàn wẹ́wẹ́. èpo ọsàn wẹ́wẹ́. àti ọṣẹ dúdú a máa jó ẹ wá lọ tó bá lọ rọ sínú kíkan tẹnìkan bá pé oyún ń bàjẹ́ ní ara òun o sọ wá jọ pé ìyàwó bá ti dúró pé nǹkan ti dúró fún un